بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته بكواكو أبوسي بجوكو وفقه المعاملات المالية يتي àtẹ̀síwájú níbẹ̀ ọ̀rọ̀ tí à ń bá bọ̀ nípa àwọn ìran títàyírà tí ṣẹ̀ríà Islam lòdì sí tó jẹ́ pé mùsùlùmí ò gbọ́dọ̀ mọ yàsírù títàyírà bẹ́ẹ̀ a ti mẹ́nu bà àwọn apá kan rẹ̀ nínú ẹ̀ ní kí o máa ta nǹkan tí a mọ̀ nínú ẹ̀ ní kí o máa ta nǹkan tí èèyàn lágbára ti lè fi sílẹ̀ nínú ẹ̀ ní kí o máa ta nǹkan tó jẹ́ pé ó sóokò sí yàn ṣé yóò rọrùn láti gbà á àbí láti tà á àbí kò ní rọrùn tàbí nǹkan tó jẹ́ pé èèyàn mọ ìtànsí rẹ̀ ṣé bá a ti tà lábàá bí àbí bá a ti sọ pé a rà síbẹ̀ láti bá bí àbí àsìkò tá láta sí àsìkò lẹ́yìn ààrẹ tàbí àbí láfẹ̀ntà fẹ́ tàṣẹ̀dé òpin kọ́ àgbà gbogbo ilé pátá bọ́ sí abẹ́ bẹ́ olùgọ́rọ̀ ìta fẹ́ mẹ́rin bá lórí ọmọ ìyá mi òun náà ni èyí tí ó dìrọ̀ mọ́ àwọn ọ̀ràn míì náà tó jẹ́ pé ara pé ìrújú bẹ́ẹ̀ náà ni òun náà ni èyí tí wọ́n pẹ́ tẹ́ mọ̀ sí bai'ul mulamasa bai'ul mulamasa ìrújú bẹ́ẹ̀ òun náà èèyàn mọ́ pàtàkì tó fẹ́ rà ní tí pé mulamasa wọ́n lò náà ní ọ̀nà méjì ní wọ́n túnmọ̀ sí oníkọ́jẹ́ pé èméjì fẹ́ ta nǹkan fúnra wọn wọ́n jọ á ní àfẹnukò pé ètí bá ti mú fún ọ lọ́ rà ètí wọn bá ti mú fún mi ò ní rà ń pè ní mulamasa wọ́n tún wọ́n kẹ́ bẹ́ẹ̀ mulamasa ní kíyàn sọ pé nǹkan fẹ́ rà kẹ́ ní ìsìn pé wo tí wọ́n ti bọ́ ètí bá ti pọ̀ mú olóbódò rà àbí tí wọ́n ti fọwọ́ kàn olóbódò mú eléyìí nínú ṣẹ̀ríà Islam àgbọ̀rọ̀ máa gbé ojú ọ̀nà bẹ́ẹ̀ ta àbí láti máa fi ra ètò tó tẹ̀lé eléyìí náà bákan náà tọ́jú pé wọ́n fara pẹ́ra wọn náà ní bai'ul munabada bai'ul munabada náà bákan náà ni kí wọ́n yọ nǹkan fún èèyàn nípé tí wọ́n ti yọ fún ọ náà ló gbọ́dọ̀ rà àbí wọ́n kàmí yìí yọ ní ìfẹnukò pé yọ fún mi èmi náà yọ fún ọ tí wọ́n ti yọ sí ọ gbà á láì ní ọgbọ̀rọ̀ dá padà mọ́ ìtọ́nà bá ti fẹ́ mi náà ó ti parí náà nù àbí àsálám ó ṣe léwọ̀ fún wa nínú ọ̀rọ̀ tó wáyé pé náà sọ̀rọ̀ sálám anil mulamasati wal munabada àbí àsálám ṣe léwọ̀ fún wa ká máa ta ọjà pé ètí bá ti yọ fún ọ àbọ̀wọ́ bá ti kàn olùgbọ́dọ̀ rà àbí lè mẹ́rin gbọ́dọ̀ rà léyìí kò bójú mu ní tí èèyàn rà yóò rí dáadáa báyìí tọ́jú pé èèyàn ò rí tọ́jú pé ń bẹ́ ní ìròyìn pé ṣé bí mo ti rò pé ó rí lórí àbí ò lè rí bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ sírú rẹ̀ èèyàn gbọ́dọ̀ rárú ẹ̀ eléyìí báyìí oníbẹ̀mí wí pé nǹkan òkùn tí èèyàn fẹ́ tà fún èèyàn tí wọ́n mọ ojútùú ẹ̀ wọ́n sọ pé ìtọ́ ti rà òun náà ló jẹ́ tiẹ̀ ẹja ti mú fún ọ ló jẹ́ tiẹ̀ èèyàn gbọ́dọ̀ mọ tí ó rà tí ó yé dáadáa ó lè jẹ́ pé owó tẹ̀yìn ó fún èèyàn tí ó gbà fún ọjà náà òun náà gbọ́dọ̀ mọ bó ti ṣe rí bẹ́ẹ̀ náà ni ọjà tá fẹ́ kó lé náà a gbọ́dọ̀ mọ bó ló ti ṣe rí ètò tẹ̀lé lé ọmọ ìyá mi òun náà ni bai'ul hasa bai'ul hasa òun náà ni kíyàn fẹ́ ra nǹkan kan ní ìsìn wọ́n fẹ́ ra ilẹ̀ wọ́n sọ wípé ilẹ̀ yìí yóò ìbá ìlà tà fún ọ ṣùgbọ́n ìwọ̀n ilẹ̀ ta fẹ́ tà fún ọ bí ta bá ju okò sí bí ó bá dé òní á tà fún ní ìbá yìí ó ń tọ́ náà sí kò wọlé pé ó ti dá nítorí fẹ́ kó wọlé fún yìí ẹ̀mí ẹni tó kó wọlé ni pé òkùnṣẹ́ ju òkúta yìí ibi tí ó dé àyè kan ni tí ó bá ju òkúta yìí ó lè mọ́ débi tí ó ṣe bí yóò dé tí ó jẹ́ pé yóò fa wàhálà láàrin wọn wọ́n mọ̀ pé wọ́n lè nǹkan kan mọ́bì kan ó lè jí ọ̀pá àbí òkúta àbí wọ́n lè iye kiri kan pé bí bá ju ọkọ̀ yìí sí tó bá ti dé ibẹ̀ látà fún ní iye báyìí èèyàn gbọ́dọ̀ sí irú rẹ̀ ẹ jẹ́ wọ́n jù síbẹ̀ wọn lọ ọmọ bẹ̀ pé nǹkan báyìí mo ti mọ bẹ̀ o pé ìtẹ́lẹ̀ fẹ́ tà fún mi nì kó sì àkówó ni lórí àmọ́ tí wọ́n pé kì í ṣe bẹ́ẹ̀ sẹ́ pé wọ́n sì mọ ju nǹkan fún ni Islam ó sì léwọ̀ fún láti máa rárú ọjà bẹ́ẹ̀ láti máa ta ọjà ní ọ̀nà bẹ́ẹ̀ àdísì wà lórí ilé náà wípé náà sọ̀rọ̀ sálám an bai'il hasa wa an bai'il gharar àníbà sọ̀rọ̀ sálám sí léwọ̀ fún wípé ká máa ta ọjà ní ọ̀nà pé a máa ju nǹkan pé tá a bá jù fún èèyàn látà fún tá a gbowó rẹ̀ á wà tà fún pé eléyìí kò bójú mu bákan náà nǹkan tó yẹ pé àmọ́ bó ti ṣe rí pé ṣe bá a ti rò pé yóò rí ní ó rí bí
ṣé bá ti rò pé nǹkan yìí ó tó síbẹ̀ níbí níta àti ìmọ̀ bó ti ṣe tó àmọ́ bó ti ṣe rí àníwá ìsìlámù ká mọ̀ rárá ọjà bẹ́ẹ̀. títẹ̀lé ọmọ ìyá mi àti mẹ́nu bá apá kan rẹ̀ náà ni bẹ́ẹ̀rù jẹ̀ní ti bá ti ọmọ kí ọmọ ta ọlẹ̀ nínú ìyẹ́ ẹran tí ń bẹ́nu ìyá rẹ̀ a gbọ́dọ̀ rà á gbọ́dọ̀ ta fún èèyàn torí pé nǹkan tó sókùn sí wa ni wọ́n tó bá bí tí a fẹ́ rà èèyàn rà mọ́ ìyá rẹ̀ torí pé ìgbọ́dọ̀ dá ọmọ ẹran rà ìgbọ́dọ̀ dá ọmọ ẹran rà ó ìgbọ́dọ̀ dá ọmọ ẹran rà kí èèyàn rà mọ́ ìyá rẹ̀ àfi tó wáyé pé ọmọ ẹran ti tó yà lẹ́yìn ìyá rẹ̀. Bákan náà ìtọ́jẹ mọ́ kí ọmọ ara ẹja nínú odò tí ò tí ì mọ bó ló ti ṣe tó ìwọ ni agbọ́dọ̀ mọ́ra nínú ìṣẹ̀lẹ̀ Islam. Bákan náà ẹran tó sọnù èèyàn gbọ́dọ̀ ta àfi kí èèyàn rí pé olówó rẹ̀ ó mú wá báyìí tí wọ́n rí pé ọmọdé. Bákan náà kí ọmọ ra nǹkan tó wà nípamọ́ bíi kí ọmọ ra wàrà nínú ẹran àbí òwú lẹ́yìn ẹran bámbá lọ àti mẹ́nu bálẹ̀ yìí. Bákan náà ìdáfi tó kólé lẹ́yìn ni bẹ́ẹ̀rù sinin. Bẹ́ẹ̀rù sinin ni ọjà ọdún gbọọrọ. Ọjà ọdún gbọọrọ ẹ̀mọ̀ ìyá mi ó ní kéèyàn ra ọmọ tàbí báyìí ó pé àwọn ọsàn tí ń bẹ ní oko yìí ẹnìkan rà ní ọdún mẹ́wàá lápèjúwe bí ọdún mẹ́wàá ni ó fi máa ka ọsàn bẹ́ẹ̀ wọ́n ní pélé yìí kò bójúmu nígbà wípé ó ṣeé ṣe kó jẹ́ pé ó rò pé yóò máa ṣèso tí ó wà ní ṣèso mọ́ ní tó dáa ni pé kó rà á nígbà tí ó ti pọ́n tó sì mọ iye rẹ̀ tó mọ bó ti ṣe rí àmọ́ ní tí ò tí ì tọdún tí ń bọ̀ ní ìsìn àmọ́ ó lè rí ìkan lórí ẹ̀ ní ìsìn àmọ́ tí ń bẹ lẹ́yìn rẹ̀ kò ní mà ó jẹ́ pé ó dọ̀ràn yàrá ti jẹ́ pé èèyàn mọ ní tí èèyàn fẹ́ máa rà èèyàn sì di bó ti ṣe rí kò ní jẹ́ pé màtó bá di pé ọba di pé ọdún kan láàrin pé ọdún tó kù kò ní ṣèso mọ́ àwọn tí sì ti gba owó lọ́wọ́ rẹ̀ Islam ó wọ̀nà kó jẹ́ pé ogun tí wọ́n máa fa wàhálà fún wa àní máa dáwó síbẹ̀. ìtàfi parí ilé ọmọ ìyá mi ó náà ni bẹ́ẹ̀rù thimari qabla buduwi salahiyya kí o máa ta ọjà kó máa ta nǹkan èso ṣáájú kí ó tó pọ́n kó tó di pé ó pọ́n wọn ò fẹ́ ká máa ra nǹkan bẹ́ẹ̀ torí wípé tá bá jẹ́ pé tí ìbá lọ rà tí ò tí ì pọ́n tó bá lọ di pé jẹjẹrẹ bá jẹ àbí nǹkan kan rún òkúrò jẹ́ ńkọ́ ẹni tí wọ́n gbowó yóò dìgbà ti ta nǹkan tí wọ́n lẹ́tọ̀ọ́ àti tà ìsáwọn fi sílẹ̀ wọ̀ fà wípé ẹ má fẹ́ ta èso kọ́ mọ́ tà títí yóò fi lè pé ọpọ́n tó pọ́n tó ti pọ́n èyí lè tà ọjọ́ àti ìpọ́n ẹ̀ gbọ́dọ̀ tà insha ta'ala á tẹ̀síwájú mi ilé ìlú gbọ́ ọlọ́run bí tẹ̀lé ta'ala ní ẹ̀kọ́ tí ó ń bọ̀ Allahumma salli ala Muhammad wa sallim.